tún ti ṣẹlẹ̀ o, kí ló ṣẹlẹ̀? Eléyìí gbẹ̀ntọ́ ó gba nǹkan wì. Èèyàn kan mà ló lọ sórí ẹ̀rọ ayélujára ò ló bá mú ẹnìkan bú. Ó yọ̀nà náà èébú yẹn ló ní ragidi ni. Ta ló bú? Ta ló sọ̀rọ̀ sí? Àtinúkẹ́ Ògúngbè mà ní ìyàwó Ògúngbè, ìyẹn ìyàwó àkọ́fẹ́ Ògúngbè ni arábìnrin kan tó ń pè ní Ask Ọpẹ́, òun mà ló sọ̀rọ̀ sí. Kí ló sọ? Kí ló sọ náà? Àní kí ló sọ sẹ́ẹ̀? Ó ní pé òun ò mà réyàn tó ṣe kinní báyìí tó Àtinúkẹ́ Ògúngbè, ó ló tutù bí omi tó wà nú àmù. Ó ní kí wọ́n máa imagine nǹkan tó ṣẹlẹ̀. Ó ló wá ń ṣe sìmẹ̀sìmẹ̀ ní ìgbà tí wọ́n ń premiere sinimá Ìrẹ́tẹ̀ ìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ní ṣe rí bó tiẹ̀ ṣe ń ṣe, ó ní ṣe ló ń ṣe bí pé kò tiẹ̀ kí ń ṣe ọkọ ẹ̀ ní Ṣẹ́gun Ògúngbè. Ó ló wá fún Ọmọ́wùnmí Ajíbóyè ní orí ọ̀fẹ́ púpọ̀, ó fi àyè gbà á láti máa di ọkọ ẹ̀ mú kiri. Ó ní ṣèbí co-producer lọ́jọ́ jẹ́ àtọmọ́wùnmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè ni wọ́n jọ produce sinimá Ìrẹ́tẹ̀ náà. Ó ní kí ló wá dé? Ó yẹ kóun jẹ́ ìyàwó Dìónà ni, kò yẹ kó fi ààyè gba Ṣẹ́gun Ògúngbè àti Ọmọ́wùnmí Ajíbóyè tó bẹ́ẹ̀ yẹn. Ó ní ṣèbọn Ọmọ́wùnmí Ajíbóyè ti lọ, ó ti lóun ò fọkọ mọ́, kí ló tún padà wá tí wọ́n tún fi jọ ya sinimá Ìrẹ́tẹ̀ fún? Ó ní òkè o, bàbá tiẹ̀ wá gbọ́ pé wọ́n jọ ya sinimá yìí, ṣùgbọ́n yẹ kó ní kálukú wọn lè ní ẹ̀ náà. Ṣèbí Ọmọ́wùnmí Ajíbóyè ti lọ, kí ló tún padà wá? Ṣé lárábìnrin Ask Ọpẹ́ yìí ó fún Àtinúkẹ́ Ògúngbè, ó fún jẹ ní gbàsgbòs ní ẹ̀rọ ayélujára bá ń gbóná láúláúláú bí àmàlà tó fẹ́lẹ́. Ó ní kẹ́ máa wò ó. Ó ní ẹ jẹ́ kí n mú yín padà sẹ́yìn. Ṣé ẹ rántí ní ìgbà kan náà tí Ọmọ́wùnmí Ajíbóyè tó ṣòkú ìyá ẹ̀ níbi tí K1 The Ultimate ti dàlúbolẹ̀, tí àwọn lẹ́ẹ̀kan tí wọ́n wà ń bẹ̀ bí àwọn MC Olúọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé mọ̀ wípé gbàsgbòs náà ló ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sọ pé ó ti kọ́kọ́lẹ̀ kò kọ́kọ́lẹ̀. Àwọn kan tẹ̀ tó wá pọkọ wọn ní babysitter ní ọkọ wọn ní bá gbọ́mọ dání lọ́kọ́ lọ ṣe ìyẹn lókù àná. Ṣùgbọ́n nígbà tí Wùnmí Ajíbóyè máa jáde tó máa sọ lórí ìfọ̀rọ̀lẹ́nuwò lórí ṣó kan tó lọ, ó sọ wípé àní Ṣẹ́gun Ògúngbè kò ń ṣọkọ òun o, bàbá ọmọ lásán òun ló jẹ́. Ó tiẹ̀ sọ débi pé ó níṣe ní Ṣẹ́gun Ògúngbè ò sanwó orí òun, ó níṣe ní kò tiẹ̀ mẹ́bí òun púpọ̀ gan. Àwọn èèyàn tún fún jẹ gbàsgbòs pé èèyàn ò sanwó orí ẹ̀ kò mẹ́bí ẹ̀, ó sì bí kìíní ó bí kejì. Ẹ ti mọ̀ wípé ẹ̀rọ ayélujára bí nǹkan bá ti ń lọ ó máa ń padà wálẹ̀ náà ni, gbogbo ẹ̀ bá tutù. Ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ìlà wa gbọ́ pé wọ́n jọ ya sinimá Ìrẹ́tẹ̀ náà sì lọ gbé kalẹ̀ ní sinimá tí wọ́n premiere ní ọ̀sẹ̀ tó kọjá. Ibẹ̀ láti ní Ọmọ́wùnmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè, láti Tinúkẹ́ Ògúngbè tó jẹ́ ìyàwó àkọ́fẹ́ Ṣẹ́gun Ògúngbè àti àkọ́bí ọmọ wọn, bẹ́ẹ̀ àtàwọn ẹbí àtàrà àtàwọn ojúlùgbọ̀n tí wọ́n wà níbẹ̀ lóní jàǹtìrẹrẹ. Ṣùgbọ́n tí ẹ bá wò ó dáadáa ẹ máa rí pé Àtinúkẹ́ Ògúngbè ó wà lórí léèní ẹ̀mí, kò tiẹ̀ ṣe obasabi rárá. Ṣùgbọ́n Wùnmí Ajíbóyè ṣe ló yọrẹ lùtù àbọ̀kọ̀kú ló ń fa ọkọ ẹ̀ kiri lódì wípé ó ní pé àwọn ta ni wọ́n kọ́ keep shots níbi tó ti ń jó sí orin Ṣẹ́gun Johnson tí gbogbo ẹ̀ ń lọ táwọn èèyàn rí pé eléyìí ti padà ó dà wípé Wùnmí Ajíbóyè ti padà sí ọ̀dọ̀ mọ́ mi. Ṣùgbọ́n obìnrin yìí wá sọ wípé kò yẹ kí Àtinúkẹ́ kó fọwọ́ lẹ́ràn. Ṣọ́ṣọ́ àwọn tí gbàsgbòs ṣẹlẹ̀ wípé àṣẹnipò Ògúngbè padà wá sílé, tinú Àtinúkẹ́ dẹ̀ dùn wípé ọkọ ti padà wá. Ó yẹ kí Ògúngbè yẹn Ṣẹ́gun máa rántí wípé nígbà tóun padà dé Àtinúkẹ́ padà gba òun tọwọ́ tẹsẹ̀, tó yẹ kóun tún padà síta. Ẹ jẹ́ á béèrè ìbéèrè yìí, ṣé Àtinúkẹ́ àtọkọ ẹ̀ ṣọ́ṣùgbà kọ́kọ́ fira wọ́n lẹ̀ rí ni abẹ́wò ló lọ tí ó túbọ̀? Ẹ jẹ́ ká máa mú àwọn kọ́mẹ́ǹtì kọ̀ọ̀kan wá fún yín lórí bí àwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe kíni tí wọ́n ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ èèyàn tí ó sọ̀rọ̀ yìí. Ẹni yìí ní leave them now, you this blogger, wetin dey do you? Ẹni yìí náà tún sọ wípé ẹ fi wọ́n lẹ̀ náà, ẹ láìkí wàhálà, ẹ jẹ́ kán gbé ìgbésí ayé wọn bí wọ́n bá ṣe fẹ́ gbé. Ṣé wọ́n sọ pé Ọmọ́wùnmí lọ ni? Tó bá tiẹ̀ lọ ó ti padà nìyẹn. Àwọn méjèèjì
ni wọ́n jọ lọ́kọ nítorí pé wọ́n bímọ fún ara wọn. Eléyìí náà tún ní pé àwọn méjèèjì ni wọ́n rẹwà lóbìnrin, òun kí Ṣẹ́gun Ògúngbè tí ó fi àwọn méjèèjì, ìkan ò gbọ́dọ̀ bí kan nínú, ẹ jẹ́ kí wọ́n jọ ṣe kíni, wọ́n jọ ṣayé, wọ́n sì jọ kọ́ ọmọ lùpọ̀. Ẹ wo eléyìí lálẹ́ ká mú wá fún yín lóníjà ní ọ̀dọ̀ bó ṣe ń lọ nípa Premier Ìrẹ́tẹ̀ tí Àtinúkẹ́ Ògúngbè bó ṣe ṣe àti Wùmí Ajíbóyè àti ọkọ wọn gangan Ṣẹ́gun Ògúngbè níbi tí Ask Ọpẹ́ tí ó ti sọ